أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. أدعوكم الله سبحانه وتعالى أطريق لهم أتيكم النبي محمد صلى الله عليه وسلم أتعن صحابة الكرام أتي أعنتم في دالات اليوم. Abẹ́lọ́wọ́ bá wá subhanahu wa ta'ala nú àánú àti ìkẹ́ rẹ̀ wípé kó mọ́ ṣàìsàánú wa, kó là wá lọ́wọ́ àwọn al-a'immatil mudillin, àwọn táyé ń pè lóní mímọ̀ ṣùgbọ́n aṣọ nínú ni wọ́n, àwọn tó ṣe wípé gbogbo ayé tí wọ́n bẹ́ẹ̀ bá wo sàkún rẹ̀ tẹ́ bá sì wò pé ní kí láǹfààní tó wà ń bẹ, ẹ fẹ́ má rí wípé àwọn eléyìí ní dáadáa kan àbí wọ́n láǹfààní kan tá fẹ́ ṣe fálẹ̀ ọmọ Ànábì táwọn kan sàmọ́ dá nǹkan rú. Bàbá tó ń pè ní ṣe mufti rọ́bítọ̀ ní àbí mufti ilẹ̀ Yorùbá yìí, tipẹ́tipẹ́ èmi tí mo ń yàgò fún, èmi fẹ́ fún lésì wallahi alazim. Bàbá yẹn ó jẹ́ ẹni tó ṣe wípé tẹ́ bá wo kọ́mẹ́ǹtì rẹ̀ nígbà míì, tẹ́ bá wo ìsọ̀rọ̀ rẹ̀ nígbà míì, ẹ kàn wò pé èyí ṣe tí èèyàn máa dàgbà tí máa rí báyìí. Ṣèbọn ní àgbà ní máa gba nǹkan dànù lọ́wọ́ yẹn ni, nígbà tágbọ̀ bá wá gba wọ́nranwọ̀nran kí ni ìwúlò ọjọ́ orí ọ̀hún. Eléyìí náà mọ jẹ́lẹ̀ kejì rọ́dù tí mi ṣe fẹ́ ní báyìí nísìn. Bẹ̀rọ̀ dùjọ́ òní yẹn, èmi rò pé ní bóyá ọ̀rọ̀ ọmọ ló kẹ́ ẹ ní ìlà ló jẹ́ ká ṣe ní rọ́dù ilmi. Àmọ́ tẹ́ bá padà wo ìsọ̀rọ̀ rẹ̀ yìí pé ní kì í sọ̀rọ̀ ọmọ, kí ọkàn sáà wá jáde to just come out and bark like dog, kí ọkàn wá gbó bí ajá. A ní kí ló ń gbó sí olóòrùn tó wà lójú ọ̀run ni pé ń dí wọn lọ́wọ́, òun fẹ́ kó rùn ní ọ wọlé kọ́mọ́ sí ń ta òun fún wá ń gbó pé tó bá tiẹ̀ wá gọ̀ fà títí ṣé wọ́n mọ̀ pé gbígbó ajá ò lè dí òrùn lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ sì ni àwa mọ̀ ọ́, èmi tó ń tán sọsẹ́, èmi fẹ́ àwọn ọ̀rọ̀, èmi fẹ́ máa sọ̀rọ̀ tó máa tí máa lágbára, àmọ́ èyí tẹ́ni yìí ṣe yìí ó bùkátà sí i. Torí nígbà táwọn kèfèrí bá dáàrin kan Ọlọ́run ní wa qul lahum fi anfusihim qawlan baligha, nírú ẹ̀ náà nù ni. Nígbà tí irú ẹni yìí bá sọ̀rọ̀, ẹ máa wo níṣẹ́ o, tẹ bá wá gbé ọ̀rọ̀ rẹ̀ sóṣùwọ̀n, ó ṣe déédéé ilé ẹsẹ̀ orin kan tí mo kọ láàrin ìgbà kan báyìí, kam min kalamin namma an akilil fata ma la yanimmu bil hasudu alhasudu alhakidu. Mélòó ọ̀rọ̀ tó ṣe wípé ọmọ èèyàn sọ, àmọ́rọ̀ ń gan fúnra rẹ̀ yóò mọ ṣòfófó bó ní làákàyè ẹni tó sọ̀rọ̀ ṣe mọ́, bó ní ìrònú ẹni tó sọ̀rọ̀ ṣe rí. Òfófó tí ó ṣe nípa ẹni hun yóò ju ti kí ọ̀tá rẹ̀ ẹlẹ́gàn rẹ̀ kó wá ṣòfófó rẹ̀ lọ. Ọ̀rọ̀ ọ̀ràn tí ọ̀rọ̀ máa dá sí ọlọ́rọ̀ yóò ju tí ọ̀tá rẹ̀ fẹ́ dá sí lọ́rùn lọ. Àwa sì ti mọ̀ o, mo tọ́lẹ̀ kan, àwa ti mọ̀ torí pé onísìgìdì ọmọ yìí pé sìgìdì òun ọ̀tá omi ni, ọmọ pé omi lè bá yé sìgìdì òun jẹ́, yóò wá dọ́gbọ́n tọ́jú rẹ̀ sínú yàrá, kò ní gbé tò sí ibi òjò ti pa. Àmọ́ fúnra sìgìdì ń bi tọ́gọ̀dé, òun ló pè rárá o, òun sáà fẹ́ tẹ́ ni ẹgbẹ́ òun lodò lọ́ mú mi. Òun sáà fẹ́ tẹ́ ni ẹgbẹ́ òun lodò lọ́ mú mi. Ìjọ ẹni yìí ti wà nínú ayé rẹ̀ ẹbí ọ̀rọ̀ kọ̀ǹpútà ìta mọ́mọ́nu ni. Bá ṣe pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá òun máa dàpọ̀ bí ẹsẹ̀ télọ̀ ni. Akùnrin rẹ̀ lẹ́yìn arákùnrin máa ń yàn ní kinní kan. Tó Ọlọ́run kó ṣàánú wa. Ẹ̀rín eléyìí ló fa ìjáde tèmi ní àkókò yìí. Ẹ rí i pé bí ẹ lí mọ́mọ́ lọ́jẹ́, ebi mo ṣe rí náà nù ni. Bàbá sì rí àìdá, man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi. Ẹnu náà la wá lò. Irú ẹni yìí wọ́n tọ́ sí kí wọ́n ṣe wọ́n lẹ́gba ẹnu. Bí bẹ́ẹ̀ ṣe dàgbà tó nú ayé yìí bò lẹ́sìn wá ń ronú yìí. Bí bẹ́ẹ̀ ṣe dàgbà tó nú ayé bò lẹ́sìn wá ń sọ̀rọ̀ yìí. Ṣé bí wọ́n ní pé téèyàn bá dàgbà ìlà káyìí mọ́ ẹgẹ́tì
mọ̀ pé ni ibi tẹ́ bá gbà yín dé yìí ó yẹ kó jí gba nǹkan rẹpẹtẹ dànù lẹ́yìn náà tó ní pé wọ́n tún wá fi yín joyè kí ni ká fi yẹn joyè àwòdì kọ́ mọ́ lè gbẹ́ díẹ̀ mọ ìtàn fi yín jẹ ni wọ́n jẹ́ pé oníkálùkù náà kan sáà yanra wọn bó ṣe wù wọ́n náà ni ẹ̀dá gbọ́n tí wọ́n sọ ná ẹ̀dá gbọ́. ẹ gbọ́ ọ̀rọ̀ Sheikh wa Dr. Fadil Nuruddin Abiola Al-Imam tí wọ́n sọ ní àìpẹ́ yìí wípé alhamdulillah àwọn dúpẹ́ fọ́lọ́run wípé àǹfààní kan tó ti dé fálù mọ́ Nábì ńlẹ̀ Yorùbá kí láǹfààní náà àǹfààní wípé kéwú ọ̀fẹ́ àti kára tírà lọ́fẹ̀ẹ́ ó ti wà ní ọ̀dọ̀ àwọn káwọn èèyàn máa wá ní tí dókítà sọ nìyẹn ẹ wá gbọ́ bí tí ẹni yìí ń tú sí ẹ gbọ́ bí táwọn ń tú sí ẹ̀rù bí tó gbà wọlé ó lẹ́nu òun kéde wọn ní ayé òun rèé ayé tẹ̀ ń pariwo òun ayé jíjẹ ẹ ti bá kó tó di pé yìí ń pariwo rẹ̀ òkété gbàgbé ìbòsí wọn ló déwájú alátẹ ọkáwọ́ mọ́rí kọ́dífátà kó lù létà campaign after election ìtọ́lọ̀ ti gbà wọlé ìtọ́lọ̀ ti ṣègbà láàyè fún ẹ mọ́ gbọ́n so kó tó ká mọ̀ sọ àwọn ọ̀rọ̀ wa. Ìjọba da tírà yẹn nù tẹ́gbọ́ o odi méjì ń bọ́pọ̀lọ àwọn ọmọ jẹ́ ẹ rí i pé kì í ṣe ẹni yìí ṣe ń tọ́ mọ̀rọ̀ sọ̀gbọ̀n ìjọba Saudi dànù òde ní wọ́n ní bọ́pọ̀lọ àwọn ọmọ àwọn jẹ́ odi méjì nígbà tẹ́ wàá parí rẹ̀ òun lẹ wá lọ kó wá tẹ́ fẹ́ mọ kọ́ àwọn ọmọ yín odi mẹ́ta nítorí Ọlọ́run wọ́n fi lọ mí ń dá sí abojúgun lẹ́gbẹ̀ẹ́ tí sáwọn ọmọ rẹ ni sáwọn ọmọ àṣà irọ́ bíi tiẹ̀ ni ọ̀wọ́n náà wí ọ̀làwọn ọmọ wọn kí lọ́kàn ọ̀nù tó wà nílẹ̀ yìí wa min husni islamil mar'i tarkuhu ma la ya'nihi nínú nǹkan tí Islam ọmọ yẹn fi dá abẹ́ tó lọ àdísì náà mọ́ ni gbogbo ẹ̀lẹ́kú mọ́ gbógun tí bẹ́ẹ̀ sì ní arúgbà yìí náà Nawawi yìí ilé kí ó mọ́ríkàsì náà láti máa kà nínú àwọn tíra tá ń lò ní tẹ́ bá tó wá léyìn náà mọ́ ẹja gbọ́ torí pé jọ́tọ́rọ̀ Ọlọ́run bá ti takò yín lẹ́yìn gbọ́ ìjọ́tọ́rọ̀ Ànábì bá ti takò yín bá tó bá ti bá yín wí ẹ ládìsì dọ̀ ìfúnnu kọ̀ bá láàkáyé lọ ẹ lọ tọkọ láàkáyé yín ẹ ń torí Ọlọ́run tọ́ ẹ bá ní sọ fún mufti o àbí mufta wọn tẹ gbọ́dọ̀ pàwọn ilé mufta ògùn pẹ̀lú tó pé kọ́kọ́rọ́ òdì ní kọ́kọ́rọ́ sí wọn igi lásán ní kìí ṣe kọ́kọ́rọ́ law kana miftahan ká ló bá jẹ́ kọ́kọ́rọ́ gidi ká ló bá jẹ́ kọ́kọ́rọ́ in dáadáa ní ọmọ sí yóò tẹ̀ mọ́ sí nǹkan àmọ́ tọ́ lákọ̀ọ́kọ́ ni pé ní billahi alayk ẹ bá ní bẹ mufti yín o ìgbé nítorí Ọlọ́run kí wọ́n sọ fún wa wọ́n ní wọ́n kó dànù ọya inú àtìtàn wo ni wọ́n dà sí bí wọ́n ṣe kó dànù yìí inú àtìtàn wo ni wọ́n dà sí ẹ bá ní béèrè bẹ́ẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ nù pé àkìtàn wo àwọn tíra tẹ́ ń sọ yìí àkìtàn wo ni wọ́n dà sí ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé ọdún wo ni ìjọba Saudi pariwo ẹ̀ jáde báyìí àbí ẹ̀yin àti wọn lẹ́jọ́ ṣe mítìnì rẹ̀ ni ọdún wo òun ni wọ́n wá pòtọ̀ lọ́dún yìí o àwọn tírà tí àwọn fi ń kọ́ àwọn èèyàn tẹ́yìn ń dárúkọ wọn èyí tẹ́yìn rí fáàsì yìí tọ́ àwọn palẹ̀mọ́ rẹ̀ Saudi àwọn olómọ́ o àwọn ti dá síbì kan o níbo ni wọ́n dá sí gan ṣé àtàn ni wọ́n dá sí ni àbí wọ́n lọ kó dá sílùú kan ẹ dákun bó ni wọ́n ṣe palẹ̀mọ́ rẹ̀ kó ládùúgbò wọn pátápátá tí ọ̀sẹ̀ kù ẹ bá ní béèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni yìí bẹ́ẹ̀ àwọn ilé ẹ̀kọ́ wo ni wọ́n ti ń lò ó tí wọ́n wá lò ó mọ́ bákan náà ni wípé ẹja wa dára wa lóhùn ẹja pèrà wa ń sítòsí tó ọ̀dà kí ẹ̀ mọ ní làákàyè bí ọba ti sí làákàyè tó yè kooro àlùwáháyù ò ní ṣiṣẹ́ ń bẹ̀ revelation Ọlọ́run tànẹ́bì ò ní ṣiṣẹ́ ń bẹ̀
àmọ́ tí làákàyè bá pé tó yè kóró ọ̀rọ̀ Ọlọ́run Ànábì ó wúlò yóò ṣiṣẹ́ dáadáa. Ẹja béèrè wípé ń tọ̀ ẹ ní àwọn ọ̀rọ̀ orí tí ọ̀dá tí ń bá tọpọlọ àwọn ọmọ àwọn jẹ́, onílárúbáwá sọ bẹ́ẹ̀ àbí onísàúdí sọ bẹ́ẹ̀. ẹ mọ̀ àwọn jàǹbá wọn nígbà tán bá débi tọ́rọ̀ ọba ti gbé wọn wà mọ̀ ní Sàúdí fi kinní nílẹ̀, tán bá débi tí ó ti takò wọn láwọn ọ̀tẹ̀lé Sàúdí, ọdẹ ìjà mọ̀ bá lọ ẹni wọn ń bọpọlọ àwọn ọmọ wọn jẹ́. tó bá ṣe pé lóòótọ́ ń bọpọlọ àwọn ọmọ wọn jẹ́, ká ní lóòótọ́ làwọn tẹ́ ẹ sọ yìí bá rí bẹ́ẹ̀ àwọn tó yẹ kọ́kọ́ bá ti wọn jẹ́ kìí sí àwọn tó ṣẹ̀wẹ́ kó tíra fún nísìnyí, nígbà tí tíra wọn sì wà ń ta tí àwọn náà sì ń lò ń gbà wọn gangan. irú àwọn ọmọ Nàìjíríà ń bí tí wọ́n lọ bí àwọn tó parí mọ́ríkàsì lọ́dọ̀ Sheikh Adam tí wọ́n lọ tí Àbálágége tarí wọn lọ àbá Sheikh Adam tí wọ́n lọ, tán parí Zumra lókìkí lọ́dọ̀ àbá Alájí Àgbà táwọn náà lọ, àwọn tó parí Madul Arọ́bí Ìbàdàn táwọn náà lọ, àwọn tán parí lọ́dọ̀ àbá Bákí níwò táwọn náà lọ, àtàwọn ilé kéwú káàkiri èdè ilẹ̀ Haúsá èdè ilẹ̀ Yíbò náà káwákò Nàìjíríà káàbọ́ sí gbogbo ilẹ̀ Áfíríkà kákò láfíríkà káàbọ́ sí gbogbo àgbáyé lápapọ̀, torí pé ní dédé ìgbà tẹ́ sọ wípé ní àwọn kìíní ìbéèrè yìí àgbáyé ti ń lọ Sàúdí wọ́n lọ kọ́ mímọ̀. bí ogun wọn ṣe wá lọ òun nítorí Ọlọ́run gbogbo àwọn ọmọ mọ̀ríkàsí tí wọ́n lọ tí wọ́n dé ìròrí òun bo ni wọ́n dà sí, wọ́n kọ́ wọn àbí wọn kọ́ wọn, níbo ni wọ́n dà sí. tàwọn tilẹ̀ Haúsá náà kọ́ wọ́n kọ́ wọn àbí wọn kọ́ wọn, níbo ni wọ́n dà sí. orí tẹ́ẹ̀bà tanra yín ló kù nínú jírònú bí alhamdulillah ìtẹ́yìn pè ní rònú bú tẹ́ẹ̀ ṣe ìtìhámù rẹ̀ nì nínú tó bí tẹ́yìn ọmọ dúpẹ́ sí lórí ilẹ̀ Yorùbá wa lé nìyí òun náà ni púrọ́dọ̀kì bàbá wa dáadáa Sheikh al-Ustaz Dr. Al-Wadid Al-Habib Abdulrazak Abdulmajid Alaro Prof. Alaro nínú àwọn tẹ́ pé ìrònú bí náà nù ní. àmọ́ lóde níyìí fáàrí Ìlọrin ni wọ́n kò ṣe fọwọ́ bò, fáàrí ilẹ̀ Yorùbá ni wọ́n kò ṣe fọwọ́ bò, fáàrí Nàìjíríà ni wọ́n kò ṣe fọwọ́ bò, fáàrí Áfíríkà ni wọ́n kò ṣe fọwọ́ bò. tẹ́ bá ń tanra yín lókù, tẹ́ bá nígbà nínú ìrònú bí náà nù. àmọ́ dúpẹ́ fọ́lọ́run àbẹ́rẹ́ pọ́lọ́run dá Mamlaka Saudi Ọlọ́run dá aláre. tọ́ọ̀ bá ń gbọ́ pé àwọn èèyàn lọ Mauritania àwọn lọ kí wọ́n lọ Mauritania àwọn lọ kí ìwò onímọ̀ wípé ní branchi Jamia Islamiyya Islamic University Medina ń bẹ̀ẹ̀bẹ̀ náà nínú tí kí ní wọn bí náà nù àbí. ẹ wá sọ fún wa lónìí gbogbo ìjọ tí wọ́n ti máa jẹ khalifa nínú Islam dórí àwọn Uthmani tí àwọn ìbò palẹ̀ mọ́ wọn ní 1927. ẹ sọ èwo ló ní orípa bí orípa tí Saudi ní lágbàáyé lè ní? ẹ sọ èwo ló ní orípa bí orípa tí Saudi ní lágbàáyé nípa oní ọ̀rọ̀ mímọ̀dé yìí? ẹ wo iye àwọn ìlú káàkiri tán ti lọ sa àwọn àfáà tí wọ́n kó wọn káàkiri gbogbo ayé. ṣe bí dáwà pé ìròrí yìí náà lè dọ́dọ̀ àwọn Sheikh Adam tán fi invite àwọn náà lọ bẹ̀ tí wọ́n sì ń lọ àbóhùn náà kọ́ ni. báwọn Sufi náà bá ṣe fàárí lónìí wọ́n ní pé Saudi gan wọ́n yìí fàárí ṣe Ibrahim náà ìròrí wọn náà nù o. kẹyẹ mọ ronú bí ọmọdé mọ́ ibi tẹ́ dàgbàdé yẹ kẹ́ mọ́ kọ́rọ̀ yẹn mọ́ nítumọ̀ kọ́ mọ́ jọ́rọ̀ táwọn yẹn mọ́ ṣàǹfààní ń bẹ̀. wọ́n ti wá gbé yín sí ipò kan tí ó jẹ́ pé ipò ẹlẹgẹ́ làwá rò sí. àmọ́ pé ipò tẹ́ mọ́ fi ṣe ìtàn àjàpá àti yẹn níbo ọ̀gá. ìjọ ti jẹ mufti yìí náà àgbà wọn lẹ́sọ pọ́lọ́ ń bẹ ń tọ́ílẹ̀tì. ìjọ ìjẹ mufti yìí lẹ́sọ pọ́lọ́ ń rìn káàkiri torí pé ó gbọ́dọ̀ mọ́ rìn káàkiri kọ́ mọ́ ṣe sọ́fíláǹsì káàkiri kí ojú rẹ̀ lè bá tó gbogbo ẹ̀dá rẹ̀. ẹni gbogbo bí lọ́wà bí ṣe rìn ilé ìgbẹ́kí ní rìn ilé ìtọ̀ ní rìn ilé aṣẹ́wó àbí ní rìn ilé ọtí ní rìn ilé ìbàjẹ́ káàkiri gbogbo ẹ̀ náà lọ́wà. jọjẹ mufti yìí náà lẹ́ti parọ́ mọ́ nẹ́bì lẹ́ti bẹ̀rẹ̀ ẹnigbà náà nẹ́bì fi mọ́sálásí ẹlẹ́ fáwọn Yẹhudi àwọn kèfèrí kan
kọ́ wá ṣe ìjọsìn wọn bẹ́ẹ̀. Allahu akbar, ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ṣe tẹ́ rí báyìí. Irú ẹ̀dá wo lẹ́yìn fẹ́ yà? Ẹ jẹ́ mọ́ ká àwọn challenges mi tó jáde. Tó bá ṣe wípé ní tí ń ṣe bàbá yìí, òun náà ni ọ̀rọ̀ tán mọ́ kọ sára àwọn tírà wípé ní yuwazza'u majanan wala yuba'. Yuwazza'u majanan wala yuba'. Wípé ní a máa ha fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ni a kìí ta o. Tó bá ṣe pé òun lẹ bá ń túmọ̀ rẹ̀ sí pé ní túmọ̀ pé wọ́n kó dànù nú ni wọ́n mọ̀ kọrù bẹ́ẹ̀ náà sára Al-Kùránì. Alálàájì wo náà lọ Saudi tán ní fún ní Kùránì ọ̀fẹ́? Èyí wọn fún gbogbo àwọn tó bá jẹ́ gbogbo ẹni tó lọ́nu. Àwọn tó bá wá dé akẹ́kọ̀ọ́ àbáwọn táwọn náà nílé kéwú díẹ̀díẹ̀, wọ́n wá láwọn àyè kan tí wọ́n máa ń lọ. Àwọn àyè yìí títí dè ní ìpínlẹ̀ ibẹ̀ ni a ti máa ń lọ gbà àwọn tírà yìí. Èmi náà gbà náà ló jẹ́ kí n mọ̀ wípé ní kìí sí kí wọ́n kàn lọ kó sẹ́sẹ̀ títí nígbà tí ò wúlò mẹ́rin lọ sáńbẹ́ ọ̀sẹ̀ lọ request fún ni ó sì júwe tó fẹ́ fi ṣe ọ̀gbọ́. Kìí sí pé dábàá ṣe data ṣe ha fáwọn èèyàn ìtọ́níká wá ṣe nìyẹn wípé ẹ ha fáwọn èèyàn, àmọ́ ká tó rí ìgbà lọ́hùn kódà kò dilẹ̀, kò sí nítòsí àrọ́wọ́tó gbogbo èèyàn bí wọ́n ṣe jẹ́ kí Kùránì wà nítòsí àrọ́wọ́tó oníkálùkù pé ìwọ náà gbà fún Al-Kùránì. Torí kí ló fà á ni pé ní wọ́n fẹ́ kó ṣe pé ẹni tí ó wúlò fún tí ó mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n pé àlùmọ̀ Ànábì gbọ́lá lè ka Al-Kùránì lọ́pọ̀lọpọ̀, àmọ́ ẹni tí ó ka tí ó gbọ́ yé tí ó ṣàǹfààní pẹ̀lú àwọn tírà yìí yóò débi tí wọ́n ti ń ṣe kí ni tán ti ń ha fáwọn èèyàn ọgbọ́ wọn ha ni. Àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ó débẹ̀ lọ request ni ó sì sọ tó fẹ́ fi ṣe sọ́lọ́mọ kéwú olóhun ni wọ́n tó bí mélòó tọ́ àmọ́ náà lọ́rùn rẹ bá wá ha fún wọn ẹjọ́ ṣe wọ́n láǹfààní. Àwọn tírà ta wí tẹ́yìnsọ́gbọ́n náà kan fẹ́ máa ha fáwọn èèyàn lọ́fẹ́ yìí. Lam tazal hadhihi al-kutub turzaqu al-inayata al-uzma. Àwọn tírà yẹn títí dè ní yìí àkólé kan tó ga, iṣẹ́ tó pọ̀, ìgbìyànjú tó tóbi dáadáa títí dè níyìí ni ìjọba Saudi ń ṣe lé lórí ládásàlẹ́sà. Gbogbo àgbáyé Ìsìlámù lápapọ̀ náà wọ́n ṣe kí ni o làwọn náà ṣe gbìyànjú bẹ́ẹ̀ bí tọ́bọ̀rin kí wọ́n táìpẹ̀ wọ́n ṣe kí ni o wọ́n pọ́blíṣì kí láfikún ẹwà wọn kan tí yálé àti pé ayé gbogbo àwọn nǹkan wọ̀nyí ní bẹ́ẹ̀bẹ́ títí dè níyìí tí ma lọ láyéláyé nù. Já tó fi ọ al-Arab tọba ní Lárúbáwá rèé umara'uhum àwọn olórí inú wọn wa ra'iyyatuhum àtàwọn ẹlẹ́mù inú wọn ulama'uhum àwọn àfáà wọn awamuhum gbogbo àwọn tó kù nínú wọn wujaha'uhum àwọn ẹni pàtàkì ẹni ńláńlá nínú wọn wa busata'uhum àtàwọn tó yẹ pé ní àwọn tán wà ní lower level bíi ìtura àwà yìí nínú wọn. Uhibba ilayhim nashrul ilm wọ́n fẹ́ràn kí ẹ máa spread mímọ̀ púpọ̀, wọ́n láìkì ká máa spread mímọ̀ púpọ̀ ká sì máa náwó sójú ọ̀nà mímọ̀. Ọya ìwọ náà wá wò pé mélòó tírà ní Lárúbáwá kọ sára rẹ̀ wípé ní tírà tó mú lọ́wọ́ yóò túbíà wọ́n táìpù ẹ̀ ala nafaqa lórí ìnáwó lágbádá, ìnáwó tí lágbádá ṣe lágbádá lọ́náwó bá ṣe táìpù ẹ̀. Nígbà míì wọ́n á sọ ní àmírù lágbádá yìí pé ọmọ náà wọ́n tán jẹ́ àmírù àwọn ọmọ àwọn ọba Saudi táwọn náà máa náwó sí dí àwọn tírà tó pọ̀ dáadáa. Béèrè lọ́wọ́ gbogbo ẹni tó bá lọ kéwú Saudi pé nínú àwọn tírà tẹ́ kó wálé àwọn àmírù àwọn lọ́balọ́ba àwọn aláṣẹ tánjọ́ mọ àwọn ọba Lárúbáwá ǹjẹ́ kò sínú àwọn tírà tẹ́ kó wálé yìí ètò pé àmírù kan lọ náwó ẹ̀ àbí individual kan lọ náwó ẹ̀ láwọn tírà ńláńlá wọ́n wá náwó wọ́n ṣe wàhálà wọ́n náwó bí táwọn náwó wọ́n sínú ni bí wọ́n náwó wọ́n sí lọ́pọ̀lọpọ̀ nú wọ́n ṣe sàárà wọ́n fún ìmọ̀ká. Irú bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn tírà yìí ara kan tayín lásán ni. Sheikh Adam rahimahullah nínú tí mi fi kún ọ̀rọ̀ fún nínú Sheikh Adam rahimahullah
wọ́n máa ń lọ jókòó tì wọ́n, wọ́n máa ń lọ ibẹ̀, máa ń pè wọ́n sí kọ́nfẹ́rẹ́nsì ní àkókò ìgbà tí àwọn tírà tá a wí yìí tí wọ́n wà lójú ọ̀sán wọn gangan. Èyí ni pé nígbà tí ó wà lójú ọ̀sán gangan, nígbà tí ìjọba Lárúbáwá ń dàgbà bọ̀ wá, tí ń dàgbà bọ̀, gbogbo 1950 60 ni ìjọba Lárúbáwá tí dàgbà, kódà kò dàgbà tó Nàìjíríà sàtìdẹ́ẹ̀nì gẹ́gẹ́ bí nǹkan tá a mọ̀ sọ láì mọye ìgbà. Àmọ́ láti bí 1980 wá dìgbà tá a wà ìjọba Lárúbáwá ń dàgbà ni tọ̀ gbogbo ìgbà àwọn táwọn Sheikh Adamu náà máa ń lọ. Bàbá Alágége, bàbá Sheikh Adamu wá délé, wá gbọ́ pé wọ́n á hold lecture kan wá pé tọ́ àwọn Lárúbáwá Saudi tá ń lọ ojú òpó ti tán ń pè wá, àwọn ò ní lọ mọ́ o, nítorí wípé àwọn tírà tí wọ́n kó jáde yìí ń ba ìròrí àwọn ọmọ wọn jẹ́. Kàkà bẹ́ẹ̀ Sheikh Adamu kọ sínú tírà ní pé àwọn láwọn àfáà ń bẹ táwọn ṣàǹfààní lára wọn, Ọlọ́run mú yín àbọ́lọ́run mú yín, anẹ́yẹ mọ́ parọ́ mọ́. Tọ́ba ti pé àwọn ìròrí yóò bá dáa lóòótọ́ tí Sheikh Adamu wá délé táwọn láwọn ṣàǹfààní ń bẹ, dákun sáwọn náà mórí bọ́ ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ bá bẹ èébú ẹ mọ orú èébú tẹ́ èébú tí ò ní padà wá tábà wá nílé padà. Tọ̀ gẹ́gẹ́ bí mufti tí wọ́n yàn yín fáwọn Àṣáírọ̀, fáwọn Arábítọ̀ tẹ́ jẹ́ mufti fún, iṣẹ́ tó yẹ kí ẹ ṣe kìí ṣariwo. Àṣekáyàtu silahu du'afa, kẹ́kẹ́ wá pariwo lásán, wẹ́pọ̀n àwọn ọ̀lẹ ni wọ́n pè é, ṣé ọ̀lẹ wá níyìn ni? Ṣé wá lẹ ní mímọ̀ tó bá wọn náà ni? Àwa rò pé an takunu ala walaw ala qalilin min al-ilm, tó kán tó yàn yín mufti, ó jẹ́ bó ṣe lè wọ́ ọmọ ìmọ̀ tí ó sáwà àbí kọ̀ǹpútà nìkan lẹ́mọ ní. Gẹ́gẹ́ bí mufti iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe rèé. Àwọn tírà tẹ́ wí yìí, àwọn tírà tẹ́ fẹnu pè wọ́n ẹ dárúkọ gbogbo ẹ̀. Tẹ́ bá wá dárúkọ rẹ̀ tán gẹ́gẹ́ bí mufti ẹ wá kó jọ, ẹ wá máa ṣe dìrọ́sà rẹ̀, stọ́dì rẹ̀, àwọn òròrí tí ọ̀dà wọn ẹ wá máa publish ẹ̀ fáyé, ẹ publish ẹ̀ fáyé wọn nílẹ̀ wá ń bì yìí, kẹ́ ẹ wá wò pé ní ṣe é lọ lọ́fẹ̀ẹ́ àbẹ́ ẹ̀ ní lọ lọ́fẹ̀ẹ́. Bákan náà ni pé ní káyọ̀ lè bá àmọ́ wípé níbo lẹ́sẹ̀ mọ́, ǹjẹ́ ẹrẹ́sẹ̀ wálẹ̀ àbẹ́ ẹrẹ́sẹ̀ wálẹ̀ nínú ẹ̀ nìyẹn. Èmi ó sọ fún yín bákan náà wípé ẹ jẹ́ bẹ Ọlọ́run kọ́ Ọlọ́run ọ̀la yín lọ́wọ́ náà kèéta àti ẹ̀gàn tí ń jó yín nínú ọkàn yín yìí. Tí ń jó yín lọ́kàn yín yìí ní agbára gan, ń jó yín gidigidi ni o, ń jó yín gidigidi. Tẹ́ bá lè bẹ Ọlọ́run kọ́ Ọlọ́run ó yọ yín bẹ́ẹ̀ kọ́ bá dáa. Bákan náà àfà ẹni tí ó bá tẹ́ lọ́rùn, ẹni tó bá fẹ́ ṣera ẹ̀ léṣe, ẹni tó bá fẹ́ tán ara rẹ̀ lẹ́ẹ̀kan náà, ọ̀gbọ́ súnà Nábì ti wà nílẹ̀ Yorùbá sallallahu alayhi wa sallam, walhamdulillah, Ọlọ́run a dúpẹ́ fún ọ. Ẹ dákun torí Ọlọ́run, ọwọ́ wo ló tó bẹ́ẹ̀ nígbà tí oòrùn bá yọ lọ́sàn gangan tó nígbà náà òun fẹ́ fọwọ́ bo oòrùn káwọn èèyàn mọ̀ rí, níbo lọ́wọ́ náà ó ti wá? Yuriduna liyutfi'u nurallahi bi afwahihim, Ọlọ́run ni wọ́n dìdì ni wọ́n gọ̀, Ọlọ́run ni wọ́n ponú ewúrẹ́ ni wọ́n, Ọlọ́run ni aronú bí ẹ̀fọn ni wọ́n, ìrònú bí ẹ̀fọn ni, Ọlọ́run ni ọpọlọ wọn ọpọlọ ẹja dídín ni, tá a kórí ẹja dídín 1000 kalẹ̀ tí wọn ò lè fòpó nú apẹtán kan ránjú lẹ̀, Ọlọ́run ní irú wọn ni wọ́n, torí tí ó bá wá rí bẹ́ẹ̀ ni yuriduna liyutfi'u nurallahi bi afwahihim, ìmọ́lẹ̀ Ọlọ́run wọ́n sì wá ń fẹnu fẹ́, wọ́n láwọn fẹ́ pa á. Bọ́ ṣe gọ̀ tó rèé, ìmọ́lẹ̀ kìí máa ṣe iná àtànpá, núùrù ìmọ́lẹ̀. Bọ́sàn bí ilẹ̀ wá ṣe mọ́ yìí, kí a máa fẹnu sókè pé fù, wọ́n ní kí ló dé, ó lóun fẹ́ pa ìmọ́lẹ̀ tó wà lọ́sàn yìí ni, káwọn lè bá padà sóru alẹ́ àná padà. Pé kí ló yẹ kí wọ́n ṣe fún pé ẹ sì gbèrò yába lẹ́fìtì, bọ́rọ̀ orí wọn ṣe rí nù ni. Allahu mutimmu nurihi walau kariha al-kafirun. Ọlọ́run ló wọn, Ọlọ́run ló wọ́n parí ìmọ́lẹ̀ wọn, ìmọ́lẹ̀ súnnà yìí, Allahi Ọlọ́run ni ó parí rẹ̀, Ọlọ́run ni ó parí ẹ̀, Ọlọ́run wa subhanahu wa ta'ala ni ó parí ẹ̀. Àmúrí ẹni rọ́bítà dìná ẹ àzákì ò ṣe àmọ́ pé àwọn rọ́bítọ̀ kan àwọn kan dìná ẹ, àmọ́ ń pàtàkì bá sì rí mí táwọn kan sì ń pè wọ́n mufti, pé inú rọ́bítọ̀ náà àwọn mọ̀rọ́ kísà wà, àwọn sì gbà pé àwọn mufti àwọn, pé wọn ò fẹ́ gba mufti lọ ní mufti wọn mọ́.
nítorí ọ̀rọ̀ pé mufti ráwọn tó fẹsẹ̀ múlẹ̀ náà ọ̀rọ̀ ànábì rẹ̀ tó sọ tó sì tẹ̀lé tí Ádámù sọ wọ́n gbóyún náà sódì wọ́n lọ mú mufti mọ̀ mí yìí jáde so ẹ̀dá kan máa ń pè bá ṣe ń pè nǹkan wọn ní bí bónígbà bá ṣe pé gbáyẹ̀ kan bá pè é ibi tí ọba ti wá ní àwa láńbi pípè láwà yọkú tọ́ èé ṣe tó ṣe wípé nígbà tí wọ́n ṣẹ̀ wá kéde wípé àwọn tírà yìí àwọn máa há lọ́fẹ̀ẹ́ ni mufti ṣẹ̀ wá ń pariwo ṣẹ̀ṣẹ̀ dénú ayé ni àbẹ́ ń gbénu lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé kéwì yóò ṣàìṣẹ̀ bẹ̀rẹ̀ Markaz Ahlus-Sunnah wal-Jamā'ah àkọsẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fa ìgbà tí wọ́n ń fowó rà èé ṣe tẹ́ ń wòrán gbà wọn dáhùn nígbà tán ń fowó rà ń lé kéwì èé ṣe tẹ́ ń wòrán tẹ́ dákẹ́ àbí inú lẹ̀lẹ̀ ń gbé gbà wọn sínú lẹ̀ ni wọ́n dé yín mọ́ ni àbí tó yẹ kó ronú lára yín wọ́n ti dé mọ́nú agolo ọlọ́kọ́ ṣàánú wa o ọgbọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ọlọ́run bá ní ṣàlékún dáadáa rẹ fún bàbá Dr. Fadil fa challenges tó ní agbára nàmànàmà síbẹ̀ ilẹ̀ sí mọ́sáàsì tẹ̀ ṣe patí nù rẹ̀ àbí ẹ̀lẹ́ sọ òde mọ̀lúdì tẹ̀ ṣe sọ́ di patí òde jó òde orin àní gbogbo àwọn orin lọ́pọ̀lọpọ̀ tí sí kàdámù kọkalẹ̀ wọ́n sì wá sọ di nǹkan táwọn lùlù sí pé àà ṣe bàdámọ̀ ṣe fílẹ̀ náà rèé yìí eléyìí mọ̀ wọ́stì lára yín gan wọn kọ mọ́ríkà sí fùdí kàrú yìí pẹ̀lú ìlú ni iṣẹ́ ìdúlé nìdọ́ pẹ̀lú ìlú ìmí ọmọ tí wọ́n fẹ́ lùlù sí báyìí nísìnyí pàtí òun lọ́gbẹ̀mí wọn kan eré agbe ìṣẹ̀mí àwọn alágbe ni wọ́n bá káàkiri báyìí nísìnyí Dr. Fadil Nuruddin Abiola Al-Imam wọ́n gbé challenge tó ga jáde wá wá rí kankan fi ṣe kí ni o rí kankan fi gba challenge wọn àfariwo lásán ariwo lásán ariwo wẹ́ ẹ̀kẹ́ pariwo náà Yorùbá sọ̀rọ̀ ìkan wọ́n ní ẹni alùlára ń ta free ọ̀fẹ́ wípé ní kíní tó di ọ̀fẹ́ hùn ẹni alùlára ń ta ara ń ta yín gidigidi ní pé kíní ìbá lọ jáde wá látọ̀dọ̀ àwọn ará bí ṣe ká lára yín ni pẹ̀lú àwọn oríṣiríṣi ìròrí ibú tó wà lọ́wọ́ àwọn tírà yín àwọn nǹkan tẹ́ kó jọ gbogbo àwọn ìròrí ibú tó kálùkù yín tẹ́ fi ń gbowó àwọn èèyàn tẹ́ fi ń sayé lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ìròrí tí ọlọ́ tẹ́ ń dá mọ́ lórí tẹ́ ń dá patí lẹ̀ yìí ẹ̀ráwọn èèyàn ń ṣe bákan ẹ̀ráwọn èèyàn ń sọ kankan sí kẹjẹ wá pé ìdájọ́ kẹwàá ronú lápapọ̀ kẹwàá ronú kẹrùnú lódìdí fatatafakkaru biqalbi rajulin wahidin hakimin minkum kẹwàá ló làákàyè yẹn kan péré tí làákàyè ṣe súnmọ́ tòsí tó rí rẹ̀ pé kẹwàá fi ronú pé ní irú challenges yìí bóò láti gbà á ẹ wá jáde nígbà ní kẹ àwọn tó pé ayé òun o ẹwọ nǹkan ẹ̀rí kò tún rí nǹkan pè sí nǹkan tó jọ lójú tó yà á lẹ́nu nǹkan tó rò pé ewu ni kò tún rí Ọlọ́run pé ya Allah innama yusta'anu billah tó bá dáwọn lẹ́gbù Ọlọ́run nìyẹn mọ́ pé àwọn ní ẹ̀rọ ní ayé òun o ọ̀fẹ́ lè porí rẹ̀ gan ẹ̀dàkùn sí ọ̀tọ̀ ọmọ tí yẹn mọ́ pé nígbà tí nǹkan bá dọ̀yàn lójú àbí ìgbà tí nǹkan bá yáyàn lẹ́nu àbí ìgbà tí nǹkan bá dé ní nǹkan tí yẹn fojú pé aburú rẹ̀ nínú òrùrí rẹ̀ kò wá rí nǹkan méjì pé àfi ayé òun ayé rẹ̀ Ọlọ́run ọba ayé náà ṣe o Ọlọ́run ọba yẹn tó ayé náà ṣe àdúrà táwọn ọmọ bí nù mufti rọ́bítọ̀ ilẹ̀ Yorùbá mufti rábítọ̀ ilẹ̀ Yorùbá ẹ̀yà afurasíra yín mufti tẹ́ jẹ́ àwọn fàtíwá wò lẹ́ ń gífù fàtíwá pọ́lọ́rin káàkiri bí akọ gbóná àbí Ọlọ́run bẹ ní gbogbo bí wádọ́ Ọlọ́run mélòó àbí gbogbo ayé òun lápapọ̀ sẹ́yọ̀ kan ní gbogbo ayé ní Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run kó là wá kọ́mẹ̀tì tí wọ́n kọ́mẹ̀tì mọ́ láìkẹ̀ gan ó ní Boko Haram shared their knowledge for free Ọlọ́run mú ọba hùn àní tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ mọ́ sọ làákàyè mọ́ nǹkan tẹ́ ẹ bá ń sọ ẹ̀yìn èsì wá gbọ́n báyìí ló tẹ́ mọ́ ti di ronú báyìí tẹ́kẹ̀ mọ́ ti dídò bí ìbọn Boko Haram shared their knowledge for free
ṣé gbogbo àwọn bàbá ilẹ̀ Yorùbá òun gbogbo àwọn Sheikh Adam rahimahullah tí wọ́n bọ́ sáwọn àdúgbò kan lọ tán sáwọn ọmọ àwọn àfáà tán sáwọn tó tán lọ kọ́ wọn lọ́fẹ̀ẹ́ ṣé Boko Haram làwọn náà àwọn àgbàlagbà lágbàjì táwọn náà mọ̀ kọ́ àwọn ọmọ lọ́fẹ̀ẹ́ ṣé Boko Haram làwọn náà ẹ lọ sí làákàyè kẹ́ ẹgbọ́n ronú kẹ́ tó máa sọ̀rọ̀ ayé ti gbọ́n ayé ní làákàyè jù bẹ́ẹ̀ ṣe ń rò yí lọ a máa dúpẹ́ fọ́lọ́nà ẹgbọ́n tán lọ yóò ní yóò ti lè kí mọ́ta mọ́ ìyà ṣááwò ẹni tó bá wọ Ọlọ́run lọ́lọ́run mọ́ fún lọ́pọlọ ní mọ́ fún lọ́gbọ́n àmọ́ yóò tà lè kí mọ́ta fàkádì ti khayran kaseera àmọ́ yadhakkaru illa ulul albab ọlọ́gbọ́n ní mọ́ ronú pọ́lọ̀ ní mọ́ fún yàn lọ́gbọ́n Ọlọ́run kó ṣàánú wa jàre so mufti ilẹ̀ Yorùbá tí nǹkan báyìí bá dé ariwo kọ́lẹ̀ ẹ̀kẹ́ pa àmọ́ tẹ bá pẹ̀lú àwọn dúà fáwọ̀ ọ̀lẹ nídìí ìmọ̀ ọ̀lẹ nídìí dìrọ́sà ọ̀lẹ nídìí kẹ́ẹ̀lẹ́ ṣàmójútó ìmọ̀ ọ̀lẹ níbi kẹ́ẹ̀lá ní mà níbi tẹ̀rù pé fẹ́ làwọn bí nǹkan tó jẹ́ bí ewu lẹ́fí wọn ń pariwo ọ̀dà kò sí wálé ẹ máa pariwo àyípadà rí pé ipa yóò ká nǹkan kan náà nù tí ẹ ní ẹ̀ṣẹ̀ ní nǹkan kan tẹ́ lè ṣe fálẹ̀ mọ̀ níbi àfariwo nìkan ibi tá a bá yé dé yìí tọ́pọ̀lọpọ̀ àwọn ìyàwó yín tán lọ àtẹ́ǹdì àwọn alágbe àwọn olórin tán kọrin kì wọ́n ibi tá a bá yé dé yìí káwọn ọmọ tó ń tara yín jáde tán lọ kọrin tán láwọn kọrin ìsìláàmù tó pé ó sì ni wọ́n kọ èdè ni wọ́n bá káàkiri ẹ̀ẹ́rẹ́ yín gbámú ẹ dákun torí Ọlọ́run àwọn tíra tẹ́lẹ̀ fẹ́ mọ tẹ́tẹ́ rẹ̀ kó bóyá ẹ fẹ́ mọ sọ̀rọ̀ against yìí kí ló wà nù rẹ̀ kìí ṣe ayé Al-Qur'an àti hadith Ànábì lọ́wọ́ à ń bẹ̀ ni mo mọ̀ pé ẹ fẹ́ lọ́dọ̀ fọmúlà dọ́jì ẹ̀ ni mo padà tó wá tàṣírí àṣírí yín tún wá padà tó wá tù pé ẹ̀yin ó dá yín lójú pé tẹ́yìn náà bá bẹ̀rẹ̀ sí ní máa kàfàrí woman níbi wọ́n máa béèrè pé ṣe bí àyà Qur'an lẹ́ka oníbẹ̀ ni ṣe bí hadith lẹ́ka oníbẹ̀ ni kí lẹ́ wọ́n tún kí wá ní nǹkan tó wá tẹ̀ wá dá ń bẹ̀ kí wá ní ìròrí ibú tó wà ń bẹ̀ onígbà náà sáwọ́dí sọ pé ìyẹn affect brain ìyẹn affect lọ́nà wo ló ṣe affect wọn sọ̀nà ẹwà ẹ̀jáde ẹwà sọ̀nà tó fi affect wọn ẹwà àwọn eléyìí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n tó nǹkan tí yẹn máa yà dá sí àmọ́ tá a bá ní a fi wèrè lẹ̀ kó sì kún ìyá rẹ̀ ó lè sún jẹ àbí kó dóorùn pàlú ni òfin dá ká máa dákẹ́ ní gbogbo ìgbà mọ̀ àwọn náà ti orin tí mo dúró kan gbà kan báyìí nígbà táwọn náà fèsì kan wọ́n ní àwọn mọ̀ pé àtàlù ń fèsì fún yìí látàkìrán ṣe à ń sọ̀kì rọ̀mọ́ takọ́r warubama asálàtì dàmúlẹ̀bár irú tó fàtàwọn náà fèsì láàánà fèsì sọ́kànlá subhanahu wa ta'ala kò sànù wa jàre wa sallallahu wa sallim ala muhammadin abdika wa rasulik wa ala alihi wa sahabihi wa mawala abẹ́lọ́ subhanahu wa ta'ala àpadà sí aburú nínú ròrùn àpadà sí aburú nínú òṣè àpadà sí aburú nínú ọ̀rọ̀ sísọ àpadà sí aburú nínú ìjọsìn àpadà sí aburú nínú ìgbàgbọ́ àpadà sí aburú nínú ròrí àpadà sí aburú nínú àlàáfíà ara àpadà sí aburú nínú mímọ̀ àpadà sí aburú nínú àrísìkí Ọlọ́run mọ́ fi dán wa wò Ọlọ́run ìṣàdánwò fún Ọlọ́run sọ wá ń bẹ̀ o gbàǹ tọ́lọ́ ṣe fún ọkọlọ́wọ́n ṣàánú àwọn náà kọ́lọ́wọ́n mú wọn dúró Islam tá ń pèpè sí lórí bọ́ọ̀lù ṣe ibà níbi ìṣe ibà sọ àbà ṣe tó bọ́ ṣe rìn Ọlọ́run kó gbé e já Ọlọ́run kó gbé e já Ọlọ́run kó ràn lọ́wọ́ Ọlọ́run kó fà sókè Ọlọ́run jálùmọ̀ nẹ́bí ò lè gbà á Ọlọ́run jálùmọ̀ nẹ́bí ò lè gbà á jù báyìí lọ àwa tá ti gbà á ọlọ́mọkùnrin wá pàǹdì ọlọ́mọdé ara burú ọlọ́mọdé padà sẹ́yìn ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وصلي وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحبه ومن والاه وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته